ìjọ ebi bá ń palẹ̀ ọlọ́run mọ̀mọ̀ jà bá wọn sí nílé ọjọ́ ebi bá ń pọ̀nà èdùà mọ̀mọ̀ jà bá wọn rìn náà ń jọ́nà iná sáyọ̀ nílé ọtí lọ́jọ́ ọdún tuntun ọ̀pọ̀ èèyàn kú o ọgọ́rùn-ún èèyàn tún farapa nígbà tí a ń kó ìròyìn yìí jọ lọ́wọ́ a kò tí ì lè sọ ní pàtó èèyàn tó kú lónìí ọjọ́ àkọ́kọ́ nínú oṣù kínní ọdún 2026 o nígbà tí iná sáyọ̀ níbi ìgbafẹ́ àti ilé ọtí ní Le Constellation Crans Montana lórílẹ̀‐èdè Switzerland ìròyìn sọ pé ó lé ní 40 èèyàn tó ti dágbére fáyé o látara iná ọ̀hún àti pé ó ti lé ní 100 èèyàn tó ti farapa gẹ́gẹ́ bí àwọn oṣojú mi kòró ṣe ṣàlàyé fúnlẹ̀ sàròyìn nǹkan bí aago káàbọ̀sán ní iná déédé ṣẹ́yọ nílẹ̀ ìgbafẹ́ tó wà ní gúúsù ìwọ̀ oòrùn Switzerland náà o ibi ìgbafẹ́ yìí jẹ́ ààyè tó máa ń kún fún àwọn onífàájì pàápàá jùlọ àwọn ọ̀dọ́ yálà lásìkò ọdún ni tàbí ní ọjọ́ lásán àwọn tó fara káásá lónìí yìí lọ fún fàájì ọdún ni o ní gẹ́gẹ́ bí a ṣe gbọ́ ọjọ́ orí eléyìí tó pọ̀ nínú wọn sì wà láàrin ọdún 16 sí ọdún 26 o báwo gan-an nínú ọ̀hún ṣe wáyé kò tí ì sẹ́ni tó lè fìdí ohun tó fa iná ọ̀hún múlẹ̀ o lásìkò yìí ṣùgbọ́n àwọn aláṣẹ orílẹ̀-èdè náà sọ pé kì í ṣe ìkọlù o ìgbàgbọ́ àwọn kan nínú ilé ọtí náà ni pé àbẹ́là tí àwọn tó ń ṣe ọjọ́ ìbí tàn sí orí ìgò ọtí ló fa iná o tó jó òrùlé tó sì di ohun tó sọlẹ̀ sí àwọn onífàájì lórí gẹ́gẹ́ bí àwọn oṣojú mi kòró ṣe wí ẹ̀yà ọlọ́kan òjọ̀kan ní àwọn èèyàn tí ìjàmbá yìí kàn o ọ̀pọ̀ àwọn tí iná ọ̀hún jó ni a gbọ́ pé ó jó wọn gidi bẹ́ẹ̀ ni ẹ̀ka ìtọ́jú àwọn tó wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ó ti kún fọ́fọ́ báyìí o nílé ìwòsàn bí àwọn aláṣẹ ilé ìwòsàn Swiss kan bí wọ́n ṣe sọ adarí Lausanne University Hospital ṣàlàyé pé èèyàn 22 ni àwọn ń tọ́jú lọ́wọ́ lọ́dọ̀ àwọn o Clan Kamet sọ fún ìwé ìròyìn Swiss pé àwọn tí ọjọ́ orí wọn wà láàrin ọdún 16 sí ọdún 26 ló farapa jù Chament ṣàlàyé pé yóò pẹ́ káwọn èèyàn náà tó ní àlàáfíà ó ní ó lè tó oṣù kan nítorí wọ́n farapa gan gidi ni o a kò tí ì lè sọ báyìí bóyá ewu wà lórí wọn tàbí bẹ́ẹ̀ kọ́ ohun tó ṣe kókó báyìí ni láti gbà wọ́n wọlé ká sì ṣe àkọsílẹ̀ orúkọ wọn ká sì jẹ́ kí àwọn ẹbí wọn mọ̀ o mo rí àwọn èèyàn tó ń jóná láti orí dí ẹsẹ̀ kò sí aṣọ lára wọn mọ́ o ẹnìkan lára àwọn oṣojú mi kòró ṣàlàyé pé òun wọnú iná tó ń jóná láti dáàbò bo àwọn tó wà níbẹ̀ agbúrò ìbúgbàmù kan tó lágbára gan lẹ́yìn ìyẹn ni àrí ẹ̀ẹ́fín tó ń yọ mo rò pé àbúrò mi wà nínú ibẹ̀ ni o torí ẹ̀ ni mo ṣe gbìyànjú láti fọ́ fèrèsé káwọn èèyàn lè jáde nígbà tí mo wọlé mo rí àwọn èèyàn tó ń jóná láti orí dí ẹsẹ̀ kò sí aṣọ lára wọn mọ́ ó bà èèyàn lẹ́rù gan ni o àwọn ọmọ ilẹ̀ Faransé méjì kan Emma àti Ebeni tí wọ́n wà nínú ilé ọtí náà sọ pé ká dijú ká là á nínú òun fi ṣẹ́yọ o wọ́n ní láàrin ìṣẹ́jú péréte ní òrùlé gbiná tó sì ṣòro láti kó àwọn èèyàn jáde látara ẹnu ọ̀nà àbájáde eléyìí tó kéré àwọn méjèèjì sọ pé àwọn gbà pé àbẹ́là tí wọ́n tàn súnmọ́ òrùlé ló fa iná ọ̀hún o ṣá ọkọ̀ òfurufú agbérapá èyí wọn helicopter 10 àwọn ọkọ̀ tó ń gbé òkú àti alààyè ambulances 40 àti àwọn òṣìṣẹ́ aláàbò 150 ni wọ́n ti balẹ̀ síbi ìṣẹ̀lẹ̀ náà báyìí o ìròyìn àjọyàjọ fún ti àkókò yìí kò ní jù báyìí lọ ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí o ẹ máa pè ká ẹ máa fèròǹgbà ẹ sábàlá àríwísí ẹ ṣeun bẹ́ẹ̀ sì ń darapọ̀ mọ́ wa. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí
ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.